Mo kí wa ní orúkọ Olúwa pé a kú ìsinmi tí òní, tí ṣe ìsinmi kẹta nínú Lẹ́ǹtì. Mo sì gbàdúrà pé ní orúkọ Olúwa bí a ti fi ayọ̀ bẹ̀rẹ̀ àkókò Lẹ́ǹtì, ayọ̀ la ó fi parí ẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tó ń dé sí etí ìgbọ́ wa láti Dáósìsì Ifẹ̀. Ẹni tí ó máa bá a sọ̀rọ̀ Ọlọ́run àwọn náà ni Peteru Benjamin Ayegunle. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. A gbé ọ̀gá nítorí pé ìwọ ni Ọlọ́run wa. A sì yìn ọ́ fún ọ̀rọ̀ rẹ ní ìgbà gbogbo. A dúpẹ́ fún àkókò náà tó láti tún gbọ́ ọ̀rọ̀ rẹ. A gbàdúrà pé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ látòkè wá. A gbàdúrà pé gbogbo ọkàn tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ bá ọkàn wọn pàdé. Ẹ sì jẹ́ kí ọ̀rọ̀ náà kó ní ìpín àti ipa nínú ayé wọn. Ní òpin gbogbo ká lè yìn ọ́ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run tí a mú tọ̀ wá wá ní ọjọ́ ìsinmi tòní, òun náà ni a pè ní Peteru sẹ́ Jesu ṣùgbọ́n ìwọ má ṣe sẹ́ Jesu. Peteru sẹ́ Jesu ṣùgbọ́n ìwọ má ṣe sẹ́ Jesu. Mo mú orí ọ̀rọ̀ náà wá láti inú ìhìnrere Jesu Kristi Olúwa wa gẹ́gẹ́ bí Lúùkù ti kọ sílẹ̀, orí 22 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 54. Èyí tí mo ń kà fún wa. Ó ní wọ́n sì gbá a mú, wọ́n sì fà á lọ, wọ́n sì mú wá sí ilé olórí àlùfáà. Ṣùgbọ́n Pétérù tọ̀ ọ́ lẹ́yìn ní òkèèrè. Nígbà tí wọ́n sì ti dáná láàrin gbọ̀ngàn tí wọ́n sì jókòó pọ̀, Pétérù jókòó láàrin wọn. Ọmọbìnrin kan sì rí bí ó ti jókòó ní ibi ìmọ́lẹ̀ iná náà, ó sì tẹ́jú mọ́. Ó ní eléyìí náà wà pẹ̀lú rẹ̀. Ó sì sẹ́, ó wí pé obìnrin yìí èmi kò mọ̀ ọ́n. Kò pẹ́ lẹ́yìn náà ẹlòmíràn sì rí. Ó ní ìwọ pẹ̀lú wà níhìn nínú wọn. Ṣùgbọ́n Pétérù wí pé ọkùnrin yìí èmi kọ́. Ó sì tó ìwọ̀n wákàtí kan ẹlòmíràn gidigidi tẹjú mọ́, ó tẹnu mọ́. Ó sì wí pé nítòótọ́ eléyìí náà wà pẹ̀lú rẹ̀, nítorí ará Gálílì ní í ṣe. Ṣùgbọ́n Pétérù wí pé ọkùnrin yìí èmi kò mọ ohun tí ìwọ ń wí. Lójú kan náà bí ó ti ń wí ní ẹnu, àkùkọ kọ. Olúwa sì yí padà, ó wo Pétérù. Pétérù sì rántí ọ̀rọ̀ Olúwa bí ó ti wí fún un pé kí àkùkọ kí ó tó kọ, ìwọ yóò sẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. Pétérù sì bọ́ sí òde, ó sì sọkún kíkorò. Ará nínú Olúwa, èyí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Pétérù, ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi Olúwa wa. Bó tilẹ̀ jẹ́ wípé a ti sọ fún un, àsọtẹ́lẹ̀ ti wáyé tá a ti sọ fún un wípé yóò sẹ́ Jésù ní ìgbà mẹ́ta kí àkùkọ tó kọ. Jésù fúnra rẹ̀ ló sọ eléyìí fún wọn. A ti fi hàn án, ó sì sọ fún un nínú orí 22 ìrètí Lúùkù yẹn, ẹsẹ̀ 34. A ti sọ fún wípé kí àkùkọ tó kọ yóò sẹ́ Jésù ní ìgbà mẹ́ta. Ṣùgbọ́n ó fárígá, ó ní kò rí bẹ́ẹ̀. Ó ní ìyẹn ò lè ṣeé ṣe torí pé ó gbàgbọ́ wípé òun ò lè ṣe bẹ́ẹ̀. Ó sì tẹ̀síwájú. Ṣùgbọ́n Jésù sọ gbólóhùn kan fún wípé òun ti gbàdúrà fún kí ìgbàgbọ́ rẹ̀ kó má bàa yẹ̀. So eléyìí wá sí ìmúṣẹ nínú ayé Pétérù lóòótọ́ àti lódodo. Pétérù nígbà tó rí tí wọ́n fa Jésù lọ, tí wọ́n lọ láti lọ pa, ó wá sá padà. Ó ti ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣùgbọ́n ó padà sẹ́yìn. Ó wá dúró níbi tí wọ́n ti ń yáná, tí àwọn èèyàn ti ń yáná. Ó dúró níbẹ̀, ó sì ń bá wọn dúró. Àwọn èèyàn rí, ẹni ọmọbìnrin kan ló kọ́kọ́ rí, ìyẹn rí. Ó sì sọ fún wípé arákùnrin, ó wà lára ọmọ ẹ̀yìn Jésù. Ó ní rárá o, èmi kọ́. Ó sẹ́, ó kọ̀ jálẹ̀, ó lóun kò sí lára wọn. Ẹnì kejì tún wá, ìyẹn jẹ́ ọkùnrin. Ìyẹn náà bí arákùnrin a máa ń rí ẹ̀, ó máa ń tẹ̀lé arákùnrin tó ń mú lọ yìí tí í ṣe Jésù. Ó ní rárá o, ó lóun kò mọ̀ rárá, òun ò tiẹ̀ mọ̀. Nígbà tó bí wákàtí kan sí, ẹlòmíràn tún wá, ẹni náà tún jẹ́ ọkùnrin. Ó wá bá pé mo mọ̀ ẹ́ dájúdájú. Ẹni yẹn tẹnu mọ́, ó tẹjú mọ́, ó sì tẹnu mọ́. Ó ní mo mọ̀ ọ́ dáradára, ó wà lára àwọn ọmọ ẹ̀yìn Jésù. Ṣùgbọ́n Pétérù sẹ́ jálẹ̀, ó ní rárá, kò sí tó jọ. Òun ò mọ̀, òun ò tiẹ̀ mọ̀ pínpín, òun ò bá pàdé rí. Ó sẹ́ Jésù.
àkùkọ sì kọ. Jésù sì bojú wẹ̀yìn níbi tí wọ́n ti ń fà á lọ, ó wo Pétérù sì rí, ó ṣe kí ni o, ó wá rántí ọ̀rọ̀ Olúwa tó sọ wípé ó máa sẹ́hùn ní ìgbà 3 kí àkùkọ tó kọ. Ó sì rí bẹ́ẹ̀, ará nínú Olúwa. Pétérù ó kábàámọ̀ ohun tó ṣe yìí, ṣùgbọ́n kí ló fà á tó fi sẹ́ Jésù? Ohun àkọ́kọ́ ni wípé ìbẹ̀rù ti wọnú ayé ẹ̀, ó bẹ̀rù. Ará nínú Olúwa, ìbẹ̀rù ó ní ìdàkejì ìgbàgbọ́. Bó bá ní ìgbàgbọ́, ò ní bẹ̀rù. Tí ẹ̀rù bá ti wọlé, ìgbàgbọ́ á jáde. Ẹ̀rù ti wọnú ayé Pétérù nígbà tó rí pé wọ́n fa Jésù lọ láti lọ pa. Ẹ̀rù wá ń bà á, ẹ̀rù ikú ló ń bà á. Ó sì sá sẹ́yìn, ó ṣe bí ẹni pé òun ò tiẹ̀ mọ Jésù mọ́. Ó padà lẹ́yìn Jésù, ó sẹ́ Jésù, ó lóun ò tiẹ̀ mọ̀ rí rárá. Ìbẹ̀rù, bí onígbàgbọ́ bá gba ìbẹ̀rù nínú ayé rẹ̀, ó di dandan. Irú ẹni bẹ́ẹ̀, ìgbàgbọ́ rẹ̀ kò lè fẹsẹ̀ múlẹ̀, ìgbàgbọ́ rẹ̀ kò lè dúró. Láti kíyèsára gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù Kristi nínú àkókò yìí, a ò gbọ́dọ̀ gba ìbẹ̀rù láàyè. Bá a bá tilẹ̀ lè máa la oríṣiríṣi nǹkan kọjá tàbí àwọn ohun tó lè jẹ́ ìdojúkọ, a ò gbọ́dọ̀ gba ìbẹ̀rù láàyè. A gbọ́dọ̀ ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run. Èkejì n tó fà á tí ó fi sẹ́ Jésù, òun náà ni wípé ìgbàgbọ́ rẹ̀ kò tíì múnádóko, ìgbàgbọ́ rẹ̀ kò tíì fẹsẹ̀ múlẹ̀ tó. A rí wípé Pétérù lóòótọ́ jẹ́ akíkanjú, ó jẹ́ èèyàn takuntakun, ṣùgbọ́n ìgbàgbọ́ tó ní nínú Jésù kò tíì fẹsẹ̀ múlẹ̀ dáradára. Ìdí nìyí tó fi rọrùn fún láti sẹ́ Jésù, tí lóun ò mọ Jésù mọ́. A rí wípé ìgbàgbọ́ tó nínú Jésù ó sì kéré púpọ̀. Ohun ìkẹta èyí tó fà á tí Pétérù tó fi sẹ́ Jésù, òun ni wípé ó ní ìgboyà nínú ara rẹ̀. Ó ní ìgboyà, àbí kí n sọ wípé ó ní ìgbàgbọ́ nínú ara rẹ̀. Wípé ohun tóun bá ti ṣe dandan ni ó máa rí bẹ́ẹ̀, àti wípé òun gbàgbọ́ wípé òun lè ṣe, agbára òun lè ṣe. Ó ní ìgbàgbọ́ nínú agbára rẹ̀ pé agbára òun lè ṣe. Jésù ti sọ fún un wípé ó máa sẹ́ mi ní ìgbà 3, àkùkọ yóò sì kọ. Ó sẹ́ mi ní ìgbà 3. Ṣùgbọ́n ilé ìta fi sọ wípé Olúwa gbàdúrà fún mi kí lè kó má bàa ṣẹlẹ̀ sí mi. Ó ní ó mọ̀ mí dáadáa. Jésù ó mọ̀ mí, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀, mi ní sẹ́. Bó ṣe pé kájọ wọnú ihò ni, bó ṣe kájọ kú ni, mo máa bá ẹ kú. Ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ńkọ́, ó ṣe kí ni o? Ó sẹ́ Jésù Olùgbàlà. Ó ní ìgbàgbọ́ nínú ara rẹ̀. Ó ní ìgbàgbọ́ nínú agbára tó ní, láì mọ̀ wípé agbára ẹ̀ kò gbé débì kankan. Agbára rẹ̀ kò gbé débì kankan. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lónìí náà ni wọ́n ní ìgbàgbọ́ nínú ara wọn. Wọ́n ní ìgbàgbọ́ nínú agbára tán ní. Wọ́n ní ìgbàgbọ́ nínú ìgboyà tán ní, láì mọ̀ wípé láì sí agbára Jésù, ohunkóhun kan kò lè ṣeé ṣe fún ènìyàn. Ará nínú Olúwa, kí ni ìwọ náà dojúkọ lónìí? Kí làwọn nǹkan tó lè dé bá ọ, èyí tó lè mú ọ padà sẹ́yìn, tó lè mú ọ fà sẹ́yìn, tó lè mú ọ sẹ́ Jésù? Ará nínú Olúwa, mo fẹ́ rán ọ létí gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 15 gẹ́gẹ́ bí ó ti sọ. Màá kà fún wa. Romans chapter 8 verse 35 forward. Ó kà báyìí, ó ní, ta ni yóò ha yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà. Ó ní gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú lọ ní gbogbo ọjọ́, tí a sì ń kà wá sí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú, tàbí ìyè, tàbí àwọn áńgẹ́lì, tàbí àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí ohun ìgbà ìsinsìnyí, tàbí ohun ìgbà tí ń bọ̀, tàbí òkè, tàbí ọ̀gbun, tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Paul Apostoli ó sọ ilé pẹ̀lú ìgbàgbọ́ tó nínú Ọlọ́run. Àwa náà wo ìbéèrè náà, mo bi ọ́ léèrè ní ọjọ́ òní. Kí ni ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Kí ló lè mú ọ sẹ́ Olùgbàlà? Kí ló lè mú ọ sẹ́ Jésù? A rí Pétérù, ó sẹ́ Jésù, ó sì kábàámọ̀ rẹ̀. Ìwọ náà ti mọ Ọlọ́run, ti mọ Jésù, má ṣe sẹ́, má sẹ́ Jésù. Kí ni òun lè máa là kọjá tó lè mú ọ sẹ́? Mo fẹ́ kó ní ìgboyà, kó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, torí pé Ọlọ́run fúnra rẹ̀, òun nìkan ṣoṣo, òun ló lè gbà wá,
òun nìkan ṣoṣo ló lè mú wa dúró títí. Mo fẹ́ kí ìgbàgbọ́ rẹ kó fẹsẹ̀ múlẹ̀ nírú àkókò yìí ìtí a wà yìí. Àti pé oríṣiríṣi nǹkan là ń là kọjá lórílẹ̀‐èdè wa, láwùjọ wa. Oríṣiríṣi nǹkan ní ìyàn, wàhálà, oríṣiríṣi nǹkan àìsàn ó ń kọjá lọ lóríṣiríṣi. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa jù aṣẹ́gun lọ nínú ẹni tí ó fẹ́ wa, ìyẹn tí í ṣe Kristi olùgbàlà wa. Ẹ jẹ́ á ní ìgbàgbọ́ nínú rẹ̀, ẹ jẹ́ á dúró nínú rẹ̀. Nínú àkókò lẹ́ǹtì yìí, àkókò ìrònúpìwàdà yìí, ẹ jẹ́ ká wá ojú Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run, ká máa gbàdúrà lóòrèkóòrè sí Olúwa. Mo sì gbàdúrà pé lórúkọ Jésù, ohun tí ó mú wa sẹ́ Jésù kò ní dé bá wa ní orúkọ Olúwa. Ọlọ́run yóò sì gbé wa ró títí dópin. Ọlọ́run kò ní jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹ jẹ́ ká tẹríba láti gbàdúrà. Bàbá, lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tí ẹ ti rán sí wa. A gbé yín ga fún orí ọ̀fẹ́ ìtẹ́ fún wa láti tún gbọ́ ọ̀rọ̀ náà. A gbàdúrà fún gbogbo ọkàn tó ti gbọ́ ọ̀rọ̀ yín lórúkọ Jésù, lẹ bá ayé wọn pàdé. A gbàdúrà agbára táwọn fi dúró nínú yín, táwọn fi ní yẹsẹ̀ lórúkọ Jésù, ẹ gbé wọ̀ wá. A gbàdúrà pé ní ìkẹyìn ní ìjọba ọ̀run, Olúwa kà wá yẹ o. Ẹ má jà kábàámọ̀ ìrìn àjò wa nínú ayé. Ẹ má jà kábàámọ̀ pé a mọ̀ ọ́. A gbàdúrà pé ní ìkẹyìn ayé wa, ẹ jẹ́ ká lè bá yín jọba. Ògo ni fún orúkọ Ọlọ́run ní orúkọ Jésù Olúwa wa. Àmín.